tí ò jẹ́ kí ẹrù yìí jábọ́. Dìyáwó lápapọ̀ òdìdí ara ni wá tí bàbá wa wòláyà Sheikh Abdulaziz Abdulrahman Az-Zakari táwọn ń jẹ́ ẹ̀jẹ̀ fún wa, tí àwọn àsáàtìsá wa àwọn gẹ́gẹ́ bí omi ara fún Dìyá. Gbogbo àwọn tí a jọ máa kẹ́kọ̀ọ́ àwa ní oríkèéríkèé ara ní Dìyá òfin jẹ́ ara ẹ̀kan. Gbogbo wa lápapọ̀ a gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ó máa jẹ́ àrólé fún Dìyá. Ìpè tí wọ́n pè mí lónìí wọ́n gbà nípa pé mo ṣe àrólé Dìyáwó nípa pé ká tọ́jú èèyàn. Wọ́n wá pè mí, wọ́n fẹ́ mọ níbo ni mo kù sí wọ́n bá lè tún mi ṣe. Bàbá tí n bá ti ṣe kankan ẹ bá mi rí ẹjọ́ dókítà rẹ̀ mi ò kọjá àbáwí o. Torí pé mo ń lọ ọ̀tá láti lọ sọ fún gbogbo ènìyàn pé Dìyáwó dókítà ni wọ́n ń bẹ̀rù ẹ máa kó àwọn aláìsàn níbọ̀ láti bá yóò wọ̀ sí àjẹ́. Tí n bá wá déta tí n bá ṣì rí àbí mo ṣì sọ nítorí ẹ̀kú wá pírátìsì fún mi. Wọ́n bá fún mi kò pọ̀. Ibi tí mo lè yà sí ìdíje ó pọ̀. Wọ́n bá fún mi, òun náà ni àwọn ẹ̀rọ mi létí náà. No, kí ni tọ́pìkì tẹ fún mi? Ya subhanallah. Òun ni káfù záàkì ìdá tùlàdíyà. Òun ni pé kí ló ń fa àìmáàmà rántí nǹkan lọ́dọ̀ gbogbo àwọn àtàjọ́ máa kẹ́kọ̀ọ́. Òun ló jẹ́ bèèrè lọ́wọ́ yín pé kí ni ń tẹ fún mi. Ẹ wá tètè fún mi lóòótọ́. Náà, alhamdulillah, lára tí wọ́n lè sọ̀rọ̀ nípa rẹ̀, tẹ́ ẹ bá fún mi ní 10 hours, mi ò lè sọ̀rọ̀ lórí ẹ̀tọ́. Àbá fún mi ní 10 minutes, alhamdulillah. A ní àsìbáàbù kí ni okùnfà rẹ̀, ràìlẹ̀ àdúrù, àti kí ni àwọn solution tá a fẹ́ ṣe sí nǹkan yìí. Alhamdulillah, kò sí sábàbù ẹ̀. Gbà tí à ń kẹ́kọ̀ọ́ lọ, sábàbù ẹ̀ pọ̀, àmọ́ mẹ́ta ni mo ní dì tó jẹ́ sábàbù gbòógì tó ń fa ìmáàmà rí nǹkan há àti ìmáàmà rí nǹkan dápadà. Ẹlòmíì lè rí há bọ̀bọ̀ tètè rí dápadà, kò sí àǹfààní fún un. Ẹlòmíì máa ń pẹ́ há ó sì máa ń tètè gbàgbé. Ẹlòmíì máa ń tètè ha ó sì máa ń tètè gbàgbé bákan náà. Kí ni sábàbí eléyìí? Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà àbọ̀wé ó ń bẹ lọ́wọ́ àwọn òbí tí wọ́n gbé wa. Àkọ́kọ́ nìyẹn. Torí pé tá a bá ń wò ó bọ̀, wọ́n ń sọ fún wa nígbà tá a kẹ́kọ̀ọ́ bọ̀ táwọn àfáà bá ń kọ́ wa ní ilé ìkéwú tó ń kọ́ wa ní kíláàsì. Wọ́n máa ń jẹ́ kó yé wa pé ẹ̀sìn ló máa ń mú wa gbàgbé nǹkan púpọ̀. Ẹ jọ̀ọ́, ọmọ ọdún 7, ọmọ ọdún 6, ọmọ ọdún 4 tí ò tí ìmọ̀gbọ́n kí ló tó náà tètè gbàgbé ẹ̀sìn mélòó ló ti wà lára. Ìyẹn ló túmọ̀ sí pé àkọ́kọ́ nínú sábà tí máa ń fa kéèyàn tètè máa gbàgbé nǹkan ó wá látàwọn òbí. Gẹ́gẹ́ bí àdìsí wá látọ̀jọ́ sí ní ọdún mọ́. Tí arákùnrin kan lọ bá sí ní ọdún mọ́ pé ilé òjíṣẹ́ ẹ̀rẹ́ àmírù mùmínìn. Bàbá mi kò gbé ìwọ̀ lórí mi, ẹ wá ní gbé wọ̀ lórí rẹ̀. Kí làwọn ìwọ̀ náà? Ìwọ ọkùnrin gbogbo ẹgbẹ́ jẹ́tò láàrùn. Tẹ́ bá fẹ́ fẹ́yàwó, ẹ ṣe ṣàyàwó. Torí pé obìnrin dà gẹ́gẹ́ bí ilẹ̀, tẹ́ bá ti pè nǹkan sí. Ìlà ákáyè obìnrin òlòmọ́mù tí àwọn rẹ̀ máa jẹ́ tí ń fẹ́ wọ́n. Àyàsí pé á tẹ́ ìyá ọmọ rẹ̀. Àkọ́kọ́ bẹ́ẹ̀ òun ni àwọn òbí. Ìwọ tó wá jẹ́ ọkùnrin,
ọjọ́ tí ìyàwó rẹ bá ti gbé oyún sínú ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí báwo ni làákàyè ọmọ yẹn ṣe. torí pé tó o bá tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ tó bá délé ayé tán ó tún ní àwọn èèyàn láàjì tá a máa ń lò fún bọ̀tú tó o bá tètè ṣe é jiná láti ní oyún subhanallah. ìwọ gan tó o bá bímọ inú ẹ̀ ó sì máa dádùn bàbá ìwọ tó bá lọ́mọ ẹ̀gàn wájà máa dùn pé èmi mo bí. now àsìbáàbù àkọ́kọ́ tó ń jẹ́ òkùnfà òun lọ́dọ̀ àwọn òbí ẹlẹ́ẹ̀kejì òun ni táwọn afáà sọ fún wa òun ní ṣe ẹ̀ṣẹ̀ yẹn jẹ́ nǹkan tó já sí pé nígbà tí a bá ti ń jẹ́ ṣàbáàbù tí àsìkò ọ̀dọ́ bá ti ń gbé wa bọ̀ ìgbà ẹ̀ṣẹ̀ yẹn máa ń wọlé gbogbo adọ́dà mọ̀ bí ká ti kó sínú ẹ̀ ní má jẹ́ àlejò ẹlẹ́ẹ̀kẹta òun ni asmu ní ìdààmú ètò ọ̀pọ̀lọpọ̀ wa tètè máa ń jákàn lórí tá a bá mọ̀ pé mi ò lè mọ kíní ó wá sáré jákàn òun lè jẹ́ ká tètè máa mọ̀ nǹkan. mo kí àfáà mi ọ̀làní Sheikh Abubakar ọmọ ṣá ogun nàbì hibru nàbì ẹ̀ṣẹ̀ bàbá máa ń ṣàjà àwọn àgbàtà wà ní sanahula pẹ̀lú nǹkan kan kíní yẹn máa ń ní ìdílé tì mí báwo ni bàbá ṣe máa ń kọ́ wa tó bá ti wọnú kíláàsì ìsáàsà àgbo wọ́n máa ní wọ́n máa kọ àsàlátù fún wa máa kọ́kọ́ ṣe àsàlátù fún àwọn ọmọ tàbá ti wá kẹ́kọ̀ọ́ tán ìsáàsà àgbo tó wá ní ká ṣe àsàlátù lẹ́yìn òun ló bí kíláàsì wa ló fi ń jẹ́ fákàlù díà. now mo wá fẹ́ lọ síbi ìlàjì kí má jẹ́ òpẹ́ náà kí ni ìlàjì àwọn nǹkan àlejò ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọmọ tó wà nínú náà gbogbo ọmọ tẹ́ ẹ bá ti lóyún rẹ̀ sínú àtijọ́ náà lẹ́tì bẹ̀rẹ̀ báwo ni làákàyè ó ṣe rí tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ báwo ni làákàyè ọmọ ó ṣe rí nínú oyún ẹ kọ́kọ́ wò báwo lè ṣe sùn rẹ̀ ṣé ìtẹ̀ ẹ bára yín lòun toilet báwo lè ṣe fẹ́ kọ́ ọmọ yìí ó rí ẹ má jà máa bára wa ṣe ní ṣùgbọ́n ṣe ajá lóòótọ́ ẹlẹ́tọ̀ọ́ la jọ jẹ́ láàrin ara wa àmọ́ bàtà jẹ́ ẹlẹ́tọ̀ọ́ kò fa sábà bí ká ṣe nǹkan tí ò dá láàyè ẹ̀gbin ní nǹkan tó jẹ́tọ̀ wa láàyè ẹ̀gbin kóbìnrin bá ti lóyún sínú kí ni nǹkan tí ẹni tó jẹ́ bàbá gbọ́dọ̀ máa lò à ń pè kí nìkan ní lúbà zaka lúbà zaka nìyí ó dàbí òkúta gbogbo ẹni tí ìyàwó rẹ̀ bá wà ní oyún tẹ́ ẹ bá ra lúbà zaka ẹ wá lọ ní powder ẹ dá sínú oyin kóbìnrin yẹn wà lá àkọ́kọ́ ọmọ tí obìnrin yẹn bá bí bó bá jẹ́ obìnrin ni ó máa jẹ́ ìmọ̀ máa tó jẹ̀ ní ìlà ó máa jẹ́ àìfáà òdòdó màtá náà pẹ̀lú àṣẹ náà torí pé tí ẹ bá fi lúbà lọ́kà nìyí tóbìnrin bá máa ń lọ dáadáa tó bá bímọ obìnrin yá subhanallah tó bá bímọ ọkùnrin ẹ má jẹ́ òòyìn púpọ̀ àmọ́ yóò kú ìlàákàyè ọmọ yẹn 100% ló wà gbé wa. ẹlẹ́ẹ̀kejì òun ni háyà táwọn bàbá wa máa ń kà fún wa nígbà táwa nínú ilé ẹ̀kọ́ wọ́n ti ní kàwé jọ́tò náà. lọ́jọ́ tí obìnrin bá ti bí ọmọ oṣù mẹ́rin ni wọ́n ti máa han àwọn tá a bá máa hàn jù ìjẹ́ káwọn hàn àwọn tá a bá kéèyàn ìjẹ́ káwọn kà. a ní alukọ́rí wàlùmùsùlùmí ṣẹ̀yìnkáyé ìlàjẹ̀ ẹni gbọ́ àtẹ́jẹ́ ìta bákan náà lọ́jọ́ rí àwọn máa hàn 41 fún ọmọ yẹn lọ́jọ́ mẹ́rin lọ́jọ́ tó bá ti pé oṣù mẹ́rin fún 41 days èyí sì lè la ìlàkàyè ọmọ yẹn ó pè ìyẹn nínú oyún ẹ̀jẹ̀ kúrò lórí ẹ̀ tá a bá ti wá bímọ ńkọ́ ìpè ókè àti bímọ yìí ẹ wá kù kí ni tí ó máa lò láti jẹ́ kí làákàyè ẹ̀ kó mú bérebére alákọ̀ọ́kọ́ tọ́mọ bá ti délé ayé oríṣiríṣi nǹkan làwọn èèyàn lò àwọn ká kúrò ní sáìtì pọ́nmọ́ ṣẹ̀ṣẹ̀ jọmọ àkókò ọmọ ọ̀bẹ̀rẹ̀
tọ́mọ bá ti ń gbọ́ tó ti ń sọ̀rọ̀ tó bá ti lè dá àníyàn dà àníyàn ní kẹ́ ti sọmọ lẹ́nu tó lè sọ̀rọ̀ tó ti ń dá nǹkan gbọ́ ẹ wá gbé làákàyè ọmọ yìí òun déédéé ẹ dá jókòó ẹ wá sọ fún pé dàníyàn pé mímọ̀ tí mo fẹ́ wáyé mo fẹ́ fi ṣètò lọ tó bá dàníyàn rẹ̀ ẹ wá kọ ní àwọn àyà àtùkùrà àníyàn láwọn àyà tí èmi àti mímọ̀ tọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ nípa mímọ̀ èyí tó tóbi jù pé ọlọ́run sọ́fà tó pé wà pẹ̀lú wọn bí sí ní ìlúmọ̀ kẹwàá ní kọ́mọ̀ yìí máa kà á láàárọ̀ kí wá ní àwọn àsìmáàbù tẹ́ máa ṣe nínú àwọn kan tí wọ́n sẹ́ǹdì fún mi ọ̀dà ń kọ̀ kọ́kọ́ ń bẹ̀ sẹ́ǹtẹ̀bí kápẹ́ ní jíńjà ẹjẹ́ akókò lọ́mọ kankan gbogbo nǹkan tó bá ti ń ta lẹ́nu ó máa ṣiṣẹ́ fún mi gbogbo nǹkan tó bá sì ti ń ta lẹ́nu ló máa ṣiṣẹ́ fún mi jẹ́ ọmọ ọkùnrin dáadáa ẹ̀yìn ní kẹlẹ́ ọ̀nà gbogbo tó bá ti ń ta lẹ́nu ló máa ṣiṣẹ́ fún làákàyè dáadáa tí ẹ bá ní sàǹjẹ̀bí kẹwàá máa kó mọ́ oúnjẹ fún ọmọ yìí gbogbo ògbà táwọn ní jíńjà àwọn Yorùbá pè ní atáàlẹ̀ funfun kọ́mọ yìí máa jẹ́ dáadáa pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run ìlàkàyè ọmọ ìlú òun gbélébélé lẹ́yìn ìgbà tẹ̀ ti pé tán tí ó bá ti wá dàgbà torí nǹkan kan wà tó já sí pé dàgbà bá ti dé tí wọ́n bá ti lè wọ single blue tó jẹ́ 40 years ìyẹn náà ti mọ̀ pé ó dà pé kò lè gbọ́ ọmọ láyéláyà ni àmọ́ ó sì lè yà á kò fún forever tó pé bàbá kan bẹ nínú àwọn àgbà àfà 40 years lójó hàn kò hàn wọ́n kò ti sáyé àti pé kò fún ìgbà mẹ́mọ́ta náà téèyàn bá ti wá ní irú iṣu ó ti dàgbà lóòótọ́ Allahu Akbar Allahu Akbar kabira Allahu Akbar kabira wa ma khalaqtu hadha batilan subhanahu fakina azabanna ẹ̀kún wa máa gùn ní nígbà tí ẹ bá rí pé àwọn èèyàn àwọn ìwúlò tọ́lọ́wọ́ bá dá ìgbà tí mo ṣe ìrìnàjò yìí ló jẹ́ mọ́ bá aṣọ́lọ́wọ́ ọba nìkọ́lá ó nífẹ̀ẹ́ wa dé dáyà òfin kankan lẹ̀ fún wa láì ní tójú yàtọ̀pọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo àìsàn pátápátá ló ní ìtọ́jú àlímọ̀hù ma àlímọ̀hù wa jahilahu ma jahilahu sallallahu alaihi wasallam àwọn tí ó mọ̀ àwọn tí ò ní mọ̀ ní tí èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ lónìí à ń pe ewé kan ní ẹ̀wọ̀n àgèlè ewé yẹn pọ̀ láàrin àdúgbò wa ó máa ń ní fúláwà pọ́pù lẹ́yìn tí yẹ́lò báyìí ó máa ń lẹ́gùn lára téèyàn bá rí ewé yìí àti ata ilẹ̀ pupa ìyẹn turmeric àti fùfú òkun wọ́n pe kíní kan ní fùfú òkun inú òkun náà ti máa ń wé wọ́n ní àgbéfúyẹ́ ní ti fùfú òkun gbogbo tó o bá há kò sí bó ti lè pọ̀ tó yóò máa fúyẹ́ lórí yóò sì máa dìbò náà báwo la ṣe lò ewé táǹpẹ̀ ní ẹ̀wọ̀n àgbèlè òun láàgùn àti ataalẹ̀ pupa táwọn sí turmeric àwọn aṣọ di powder àwọn fùfú òkun yìí á ha inú ẹ̀ sí tábà tí a ha inú ẹ̀ sí àwọn àwòpọ̀ á dà sínú yìí kí ọmọ máa mú sí méjì láàárọ̀ kì í sì lọ́gbà gbogbo tó bá há yóò máa fúyẹ́ lórí ẹ̀ kí tó máa lọ ẹ̀jẹ̀ fún ilé ẹ̀kọ́ sí. náà ẹ̀yọ̀ kan tó kù gbogbo wa pátápátá la máa ń jẹ ẹ̀jẹ̀ awó ẹ̀jẹ̀ awó gbogbo alamọ̀ ẹ̀jẹ̀ ni torí pé lára àti a máa fi ṣòro sí tá a bá ti lo ewé á lo ẹranko tó jẹ́ àyà náà ẹ̀yà awó yìí orí ẹ̀ lẹ́yìn tí àti gidi fáwọn náà àti odidi atare ẹ̀ ẹ mọ̀ pé ẹ má gbàgbé wọ́n ní ata òṣìṣẹ́ fún ẹ má ti ṣe ẹ ti ṣe oògùn ẹ ti dún ọjà yìí náà ẹlẹ́ẹ̀mejì òun
láàjò pọ̀ láàmà fi lá òyìn. ẹjọ́. Afá mi sọ̀rọ̀ nípa ẹ̀sìn tó ha olùwẹ́kẹ́ kò fèdè yìí. Náà tí a bá fẹ́ hà nǹkan tá a sì fẹ́ máa wo bí gíláàsì. Gbogbo tá a bá fẹ́ máa kàkọ́ ẹ̀ á máa wò ó bí mírọ̀. Ká wá èso kan tí wọ́n pè ní èso yìnyín. Èso yìnyín yìí tó ti pọ́n tó pọ́n dáadáa. Òun láò jò pẹ̀lú àtàrí. Gbogbo bàtà bá fẹ́ lò á máa dà sí ojú gíláàsì àti oyin, á wà máa lálẹ̀. Gbogbo lọ́dọ̀ ọ̀nà gbogbo tá a bá ń kà tá a bá fẹ́ máa dàgbà á máa wò ní ìlú ọ̀tọ̀.